kádé pẹ́ lórí ọba kí bàtà pẹ́ lẹ́sẹ̀. kádé pẹ́ lórí ọba kí bàtà pẹ́ lẹ́sẹ̀. ọba Adegoroye ẹ kú oríire. kádé pẹ́ lórí ọba kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba. kádé pẹ́ lórí ọba kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba. ọba Adegoroye ẹ kú oríire. ààrẹ Dáre Olúwatáyọ̀ ló ní kí n máa kọ́ba. ó ní kábíyèsí ó kẹjẹ dára àwájú lọ. ọdún mẹ́wàá nìyí ó ẹ ò ní fèyí ṣàṣemọ́. kádé pẹ́ lórí ọba kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba. kádé pẹ́ lórí ọba kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba. ọba Adegoroye ẹ kú oríire. gbogbo ọpẹ́ s'Olódùmarè. gbogbo ògo. gbogbo ọpẹ́ s'Olódùmarè. gbogbo ògo. lórí ọba Adegoroye tiwa. gbogbo ògo. lórí ọba Omosebi. gbogbo ògo. ààrẹ Dáre ní kí n máa kí ẹ. gbogbo ògo. gbogbo ìlú gbogbo ọba dúpẹ́. gbogbo ògo. wọ́n lẹ ti ṣe ìkẹtùn ṣàmọ́dún. gbogbo ògo. ẹ kú ọdún ẹ kú ìyèdún o. gbogbo ògo. gbogbo ọpẹ́ s'Elédùmarè. gbogbo ògo. ká lọ sẹ́rìjìyàn Èkìtì ká lọ bá kábíyèsí ọba Oludare Adegoroye Omosebi. ká lọ bá yọ̀ ká lọ bá jó ká lọ bá sọ̀ ní wùkẹ̀wùkẹ̀. ọdún kẹwàá rèé tí bàbá ti gorí àlééfà àwọn bàbá rẹ̀ ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ. ọba Agúsóyè Ọlọ́run tìlú Èrìgìyàn dúpẹ́. kábíyèsí lólódùmarè ń lọ pẹ́tọ́ sí. ó ní ká mọ̀ kí ká tún mọ̀ báwọn fi gbogbo ògo fẹ́lẹ́dùà lókè. ọjọ́ karùndínlógún nínú oṣù keje ọdún 2015 nírìn àjò ọ̀hún bẹ̀rẹ̀. kẹ̀kẹ́ tó wọ aago ń sáré ọdún mẹ́wàá àkọ́kọ́ ti kọjá lọ. èyí gan ló mú kí ààrẹ Dáre Olúwatáyọ̀ ẹja lónìí kú. aláṣẹ àtolùdásílẹ̀ KSSD Hotel tí ń bẹ ládó Èkìtì ó pè mí sórí aago. ó ní kí n bá kábíyèsí yọ̀ ọba Oludare Adegoroye Omosebi káfọ́ pẹ́fẹ́lẹ́dùà lókè tí ò jẹ́ kó rí ìtẹ́ ó gbóná mọ́ba. kò sọ ọmọ nù kò sọ aya nù ìlú òdàrú mọ́ lórí. ó ní gbogbo àwọn tó bá fẹ́ràn ọba aládé ló yẹ kí wọ́n máa kí kú oríire. kábíyèsí ààrẹ Dáre Olúwatáyọ̀ ó ní kí ìlú Èrìgìyàn túbọ̀ máa tẹ̀síwájú lásìkò tiyín ohun gbogbo mèremère ní rere ó máa wọnú ìlú bọ̀. gbogbo ẹ̀yin olóyè láàfin ààrẹ Dáre Olúwatáyọ̀ ní a kí yín o. ẹ kú àtìlẹ́yìn kábíyèsí olórí láàfin kábíyèsí iṣẹ́ takuntakun lẹ ṣe lásìkò ọba Adegoroye Omosebi Agúsóyè kejì. kéku ó mọ ké bí eku lérìgìyàn kẹyẹ ó mọ ké bí ẹyẹ kọ́mọ èèyàn ó tún mọ fọhùn bí èèyàn. ọba Oludare Adegoroye Omosebi Agúsóyè kejì ọni òrùbúlóyè bí ẹ̀pà ó ṣe é rú ó ṣe ọmọ ọni òmìmí àmì gbóró jìgìjìgì ọni orí adégbànà pé kan tọ̀ràn fẹ̀rún ẹṣẹ́ ọmọ àlùkèrè sí amùdí jàǹjàǹ ọni àtìbáṣe kẹrẹ dọ́jà ọmọ olúlẹ̀ ń yà í yó ọ̀run ìwọ́ riri lójú ọmọdé ìràwọ̀ ọ̀sán kọ́ ẹ bàgbàlérù mọ́baní ọni òrìṣà òkè ṣe é yàn lódì oríyìn rọmọ bí onírúgbá ọmọ aláìrẹ́lẹ́ láìrìngìyàn onísàsì òjò apá ọmọ ògún rẹ̀ jù kọ́ gbajájẹ gómògbó rẹ̀ ti run ọmọ alálẹ̀ dídú erírodò ọ̀nà ìnísà ọmọ ògòǹgò lílà eríwà kó gbàgùtàn amẹ́rì ó kú oríire. kábíyèsí bẹ́ẹ̀ ti ṣọdún mẹ́wàá lórí àpèrè kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ fọwọ́ pẹ́wú kẹ́ ẹ bá wọn fèrèkì jòbì lórí ìtẹ́ kẹ́ ẹ bá wọn jẹgẹ ara wájú lọ. ẹ kú ọdún ẹ kú ìyèdún ọ̀pọ̀ rẹ̀ ní kẹ́ ẹ bá wọn ṣe. gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ àtẹ̀yìn afẹ́nifẹ́re pátápátá bẹ́tù ayẹyẹ ọdún kẹwàá ọ̀hún yóò ti máa wáyé pẹ̀lú ojúde ọ̀hún 2025 yóò máa di mímọ̀ fún gbogbo wa ní kò pẹ́ kò jìnnà. ẹ jẹ́ kí gbogbo wa ó mọ kí kábíyèsí kú oríire kí ìlú Èrìgìyàn ó mọ̀ ṣe dàrú kóhun gbogbo rere ó mọ̀ wọlé wá bá wa. ààrẹ Dáre Olúwatáyọ̀ ẹja lónìí bú aláṣẹ àtolùdarí ilé ìtura KSSD Hotel Adó Èkìtì mojíṣẹ́ ọ̀hún bó ti rán mi àbọ̀ ló dà.